Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Wọ́n ní Queen Naomi. Bẹ́ẹ̀ ni, wọ́n ló ti wà ní London báyìí o. Wọ́n ló ti wà ní London. Bẹ́ẹ̀ ni, wọ́n ló lọ fún, àwọn kan ní ó lọ fún vacation. Àwọn kan ní ó lọ fún spiritual assignment. Àwọn kan ní ó kàn lọ gbádùn ara ẹ̀. Wọ́n ní ìtòhun ẹlẹ́nu ni kó sọ. Wàhálà yín nìyẹn. A ṣá ti mọ̀ pé Ọlọ́run ti gbé Queen Naomi above gbogbo àwọn ọ̀tá ẹ̀. Wọ́n ló wà náà, wọ́n ló lọ sí, ó ti wà ní London báyìí. Wọ́n ní ṣe ni orí àwọn ọ̀tá ó bẹ̀rẹ̀ sí ní dọ́ta láàfin. Wọ́n ní ìtó ya wèrè, ìtó tó ń sunkún. Nǹkan tá a gbọ́ tí íńtánẹ́ẹ̀tì gbé. Wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe. Wọ́n ní ṣe ni Ashley, wọ́n ló tún kún lọ bá kábíyèsí. Òun gbọ́ pé Queen Naomi ó ti lọ sí London, ó ti lọ ṣègbà, ó ti lọ ṣàwo. Òun dẹ̀yìn wá ń bí kí kábíyèsí jọ kó release àwọn kíní tòun kóun náà máa lọ sí, kóun náà padà sílùú òyìnbó. Kábíyèsí inú owú jíjẹ ló máa pa ẹ́ dànù. Ó ń pẹ́ kó tó ké, ó ń pẹ́ kí gbogbo yín tó sunkún. Wọ́n ní kábíyèsí ní kó kúrò níwájú òun. Wọ́n máa ròyìn pé nígbà tí Naomi ń lọ sí ìlú òyìnbó. Wọ́n ní ṣe ni kábíyèsí ó fi gbogbo àwọn àlejò lẹ̀ pátá ní palace. Wọ́n ló fi lẹ̀, ó sin ìyàwó ẹ̀ lọ sí airport. Private jet kábíyèsí náà gbé lọ. Wọ́n nígbà tí Naomi wọnú ọkọ̀ òfurufú tó ń mú pé ojú kábíyèsí ti pọ́n. Àwọn èèyàn wọ́n ní ojú kábíyèsí pọ́n pé kábíyèsí fílẹ̀. So wọ́n sọ fún anybody nígbà tí Queen Naomi ti dọ̀hùn kán tó gbọ́ láàfin pé Queen Naomi ti travel out. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run ti gbé ga kò sẹ́ni tó lè gbé sọ̀kalẹ̀ mọ́. Ẹni tọ́lọ́run ti dá kò sẹ́ni tó lè fi ara wé. Àwọn tó kù kàn ń jàporó. Wọ́n ń jàporó kúnú ní palace. Nǹkan tí ó kàn wọ́n, òun náà ń sá eré kiri. Èmi ò mọ bí wọ́n ṣe tí ì dé. Hypertension ò tí ì pa àwọn ẹlòmíì ní ààfin yẹn. Nítorí ẹrù ẹlẹ́rù tán lọ ranjú mọ́, tán tojú bọ̀. Ǹjẹ́ ìgbà wo ni ojú náà ò ní parẹ́ tí ò ní fọ́? Bẹ́ẹ̀ ni. Wọ́n ròyìn pé gbogbo wàhálà tán kóra wọn sí ní ààfin. Ẹ wo bí kábíyèsí ṣe cut wọn unaware. Tó bá jẹ́ pé ayé ìgbà kan á ti máa pariwo, Queen Naomi fẹ́ lọ sí kíní, ó fẹ́ prepare, ó fẹ́ lọ sí vacation, ó fẹ́ prepare, ó fẹ́ lọ sí ìlú òyìnbó, ó fẹ́ lọ ṣe gbá, ó fẹ́ lọ ṣàwo. But eléyìí, this time around, wọn ò sọ fún anybody. Queen Naomi ti dọ̀hùn kán tó gbọ́ pé Queen Naomi ti lọ sí ìlú òyìnbó. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ó dàbí àwọn president wa. Tó bá ti fẹ́ travel, tó fẹ́ lọ ṣe nǹkan ní ìlú òyìnbó, wọ́n máa ti announce ó ti fẹ́ lọ, ó ti fẹ́ ṣe. So nítorí ó máa ń yà mí lẹ́nu pé kí ló dé tí wọ́n ń pariwo, tí èèyàn ń pariwo ara ẹ̀ síta bẹ́ẹ̀. Níbi táwọn ẹlẹ́mìí òkùnkùn tó kún káàkiri tó ń fẹ́ ìlọsíwájú ọmọnìkejì, wọn ò fẹ́ lọ síwájú nǹkan tó dára. Ẹ̀yin dẹ̀ máa pariwo fún wọn, ẹ máa pariwo sí wọn lọ́wọ́. Kán lè ṣe kíni? Ṣé kán lè dènà ni àbí kán lè ṣe kíni? Ṣùgbọ́n ẹni tọ́lọ́run ti dá kò ṣe farawé o. Bẹ́ẹ̀ ni, nígbà tó jẹ́ pé kò sí bó ṣe lè jẹ́ nílé ayé yìí bí ilé ayé yìí ṣe tóbi tó. Ẹni tí Ọlọ́run ti gbé ga kò sẹ́ni tó lè já wálẹ̀. Bó tilẹ̀ wù kó ṣe kó rí. Kò sí bí Sátánì náà ṣe lè gbógun tó. Nítorí pé Ọlọ́run ni ààbò olúkálùkù wa. Ta ló lè dá ẹni tí ò lè pa ara? Ẹni tó lè pa ara tí ò lè pa ẹ̀mí. Ara nìkan ló lè pa, wọn ò lè pa ẹ̀mí. Ṣé ìyẹn ni kán máa bẹ̀rù? Kò yẹ kí èèyàn máa bẹ̀rù.
Kéèyàn má bẹ̀rù èèyàn ẹlẹ́ran ara, ẹni tó lè pa ara tí ó lè pa ẹ̀mí. Kí ni ìtumọ̀ pé Olúwa ń bẹ̀rù ẹ̀? Nítorí Bíbélì ti sọ fún wa, ó ní Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ẹ̀rù, bí kò ṣe ẹ̀mí ọgbọ́n àti agbára àti inú tó yè kooro. Òun lẹ̀mí tọ́lọ́run fi fún oníkálukú wa. Báwo dẹ̀ lẹnìkan máa sọ wípé tóun ti jẹ́ tọ́n máa bẹ̀rù, wọ́n máa bẹ̀rù ẹnìkan. Káì, 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 káì. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Queen Naomi, òun náà ó ti lọ fífà. Gbogbo nǹkan yòówù tó lọ ṣe lọ́hùn, ayọ̀ àti àlàáfíà ló máa fi dé láyọ̀ àtàlàáfíà. Agbára Kristi, bó ṣe lọ ire bẹ́ẹ̀ náà ló ṣe máa bọ̀ ire. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ìkọ́ ọmọ ejò lẹ́sẹ̀. Yóò lọ ire, yóò bọ̀ ire. Ẹ má bínú pé mo pòwe ẹ̀yin àgbàlagbà. Bẹ́ẹ̀ ni, kò sí bó ṣe lè jẹ́, kò sí bí èèyàn ṣe lè wà títí ayé yìí, nínú ayé yìí. Tẹ́nìkan máa sọ wípé àfàwọn aláìgbàgbọ́, àfàwọn tó jẹ́ wípé wọ́n fi èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Ṣùgbọ́n tó bá ti fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé, ẹ̀rù ò lè bà á. Ojú ò ní tì, ẹ̀rù ò dẹ̀ ní bà á. Queen Naomi yẹn, wọ́n lómi ni, ẹnìkan ń bómi ṣọ̀tá. Omi lèèyàn, omi ni Naomi. Kò sí ni, kò sí anybody tó lè sọ wípé òun fẹ́ bá a ṣọ̀tá. Bómi ṣọ̀tá náà, òǹgbẹ á gbẹ ẹ́, gbogbo ìyà á jẹ ẹ́, torí without water kò sí èèyàn tó lè mí. Omi ló wà lágọ̀ọ́ ara. Tọ́mi bá tán lágọ̀ọ́ ara èèyàn, ṣèbí ìparun ti dé nìyẹn. Báwo lómi ṣe máa tó omi ní Naomi? Èèyàn lè ṣe without omi. Torí ẹ̀ náà ṣe sọ wípé ẹnìkan ń bómi ṣọ̀tá. Ẹ máa ṣe ìṣó ẹ̀yin ìka èèyàn. Ẹ máa ṣe ìṣó. Ẹ máa kan ìdí nínú iyọ̀. Tógo bá ń jẹ́ tọlọ́run. Ọmọ ọlọ́mọ ti lọ sílùú òyìnbó, tó lọ yours truly, yóò sì bọ̀ yours truly. Nǹkan yòówù tó lọ ṣe lọ́hùn, ó ti ẹ̀dá wọn jẹ́ kó hàn sí àwọn oníṣẹ́ ibi, wọn jẹ́ kó hàn sí anybody. Bẹ́ẹ̀ ni, mọ̀sínú mọ̀síkùn, òun ló kù sí pẹ̀lú kábíyèsí náà ti mọ nǹkan tó ń ṣe sí. Òun àti Naomi wọ́n ti mọ nǹkan tó ń ṣe. Káàṣírí ara wọn kán wà lọ́wọ́ ara wọn, kán má táṣírí wọn síta. Torí bẹ́ẹ̀ ṣe rí Sátánì olórí burúkú yẹn, kò mọ nǹkan tó wà nínú èèyàn. Àfi téèyàn bá fi ẹnu ara ẹ̀ sọ nǹkan tóun fẹ́ ṣe síta, òun ni Sátánì máa ń ráyè wọlé. Ṣùgbọ́n tó bá sọ síta, Sátánì ò ní mọ nǹkan tó gbé pamọ́ tó fẹ́ ṣe ní ọkàn ara ẹ̀, àfi tó bá fi ẹnu ara ẹ̀ lọ kó bá rẹ̀. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ la ṣe sọ pé kólúkálukú kó fi rẹ̀ pamọ́. Ọlọ́run ni kó fàbọ̀ ẹ̀, kó fi gbogbo àṣírí ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run lẹni tó lè gbèjà fún wa jà. Bẹ́ẹ̀ ni, Naomi ti lọ sílùú òyìnbó pẹ̀lú London. Yóò lọ ire, yóò bọ̀ ire lágbára Kristi Jésù Olúwa wa. Àmín. Ẹṣẹ́ yìí ni wọ́n mú ní kí n ta yín lólobó kí n fi eléyìí náà tó yín létí. Ọmọ ọlọ́mọ ti check out kúrò ní Nàìjíríà, ó ti wà nílùú ọba báyìí. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Ayọ̀ náà ọmọ wa yóò ṣoríire, gbogbo wa náà la máa ṣoríire. Lágbára Kristi Jésù Olúwa wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.